oníjàgídíjàgan alákatakítí tí ẹ dá wàhálà lẹ̀ yìí ìyẹn ò sínú ìrònú wọn o ìgbàgbọ́ wọn ni pé àlìjánà nìkan làwọn ń lé àwọn ò lé ayé ẹ wò pùrọ́ kò lé ayé ń sì ń lo fóònù kí ni fóònù wá dọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní fọ́tò ọ̀dà ẹ jáde ẹ wá forúkọ Ọlọ́run búra pé NIN ní tẹ́ ṣe ẹ ya fọ́tò sim card fóònù yín ẹ ya fọ́tò ní international passport yín ẹ ya fọ́tò BVN yín ẹ ya fọ́tò ẹ jáde ẹ wá forúkọ Ọlọ́run búra gbogbo olùtẹ travel dé láyé ẹ wá forúkọ Ọlọ́run búra pé ẹ ṣe biometric ẹ tẹ̀ka torí tó bá ti tẹ̀ka ó ti ya fọ́tò bank account yín ẹ wá forúkọ Ọlọ́run búra pé kò sí fọ́tò yín bẹ́ẹ̀ kí ló dé tẹ́ fẹ́ sọ wá di stone age báyé bá lajú ẹjá lajú ntọ́lọ́mbá ní a máa ṣe ńlá ní ṣe apá kan ní èébú tí wọ́n ń bú ìsìláàmù nísìn wọ́n lánàbì fẹ́ ọmọ ọdún 6 ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bá sùn lọ́mọ ọdún 9 apá kan àwọn àfáà jáde pé ẹ má gba àdíìsì yìí gbọ́ ẹ má gbàgbọ́ ẹ̀yin kan ní lóòótọ́ ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní lóòótọ́ ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàláhì tá ẹ bá jẹ́ kí ọmọ yín lọ lé ọkọ ní ọmọ ọdún 6 kán sì máa kó bá sùn fún lọ́mọ ọdún 9 ẹ kì í ẹ ṣe súnà Allah ẹ jẹ́ kí ọmọ yín lọ lé ọkọ lọ́mọ ọdún 6 ẹ fi fọ́rọ̀ ẹ̀yin kẹ́ wá jẹ́ wọn ọmọ bá lò pọ̀ lọ́mọ ọdún 9 á wàá gbàgbé ẹ ṣe súnà wàláhì ẹni tí ọlọ́pàá ó kù sẹ́wọ̀n ní ọ̀pọ̀ ntí ò possible tẹ́ẹ̀dẹ̀ ń ràbọ̀ ànábì lọ́rùn lóòótọ́ ni ànábì ṣe báyìí lóòótọ́ ni ànábì fọmọ ọdún 6 àníwọ̀ náà àwọn ọmọ tiẹ̀ náà tí wọ́n jóbìnrin fi fún àwọn èèyàn kan fẹ́ lọ́mọ ọdún 6 náà kí ló dé tó lè ṣe súnà débẹ̀ ṣe súnà yẹn ò ṣe é ṣe ni àmọ́ ọmọ súnà kókó yàwó 4 jọ àmọ́ ò lè ṣe súnà kọ́ fọmọ rẹ ọmọ ọdún 6 kó mú lọ lé ọkọ súnà wàá dànù tó ṣe yàrá dalẹ̀ ayé. fẹ́lítẹ̀ni yóò ṣẹ̀fẹ̀ àkùmù iná ṣẹ̀fìyà ìdá lámúyù ní àmàmúrò iná ṣẹ̀fìyà ìdá lámúyù ní àmàmúrò. ẹ wá rí ní parí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń bá wọn mi fún wọn lésì mo ṣàdúrà fún yín ẹ ní máa padà sí ibi. Àmín ya Allah. gbogbo bí ẹ ti ń rówó ra data ọba mi ọmọ provide fún yín. tèmi ni pé ẹjẹ́ wà lálàáfíà islam kárọ̀bá fún kárájòyè fún kò sínú islam táwa ká o. àmọ́ bí ẹ ti ka ti yín islam ká wọ́ àgbà ńlẹ̀ kò sínú islam táwa ká o. zunna tó dáa táwa mọ̀ ní rutimran ẹlẹ́hàn yẹn àtàwọn míì tí wọ́n jọ bẹ́ẹ̀ ẹ̀rí súnà kankan fúnra dáin tẹ́ gbédè yìí eléyìí àwọn súnà Kasongo yéèyé eléyìí ó lè nílẹ̀ Yorùbá o á padà ṣe mítìn lẹ́yìn lórí gbogbo yín ìpàdé gbogbo ẹlẹ́sìn ìpàdé àlàáfíà ṣe lérò pé lè stop ẹ ni ẹ lè stop ẹ à nígbà fún yín àtẹ̀yìn àtàwọn tí wọ́n ń ṣe bísínẹ́sì pé kílù kan control ẹ Yorùbá à nígbà kò possible ẹnìkan ní ibi wọn bá ti ṣe súnà a lù yín pàmbẹ ní ayé tó lófin yìí àwọn ìjọba àwọn olóṣèlú ń wò yín náà torí pé wọ́n lò ó lásìkò ìbò ní o wàláhì tí wọ́n lò ní o division tẹ kọ́ọ̀sì yìí ni wọ́n lò tí wọ́n fi dìbò tí wọ́n fi rọ́nà lọ kí ló dé tẹ irú tẹ fẹ́ ṣe lọ́yọ̀ Aláàfin tó jẹ́ lù tèmi ẹ ṣe ní lù tiyín náà ṣe dandan ni kó jẹ́ pọ̀yọ́ ni ètò ní àwọn aráàlú ẹ̀ gan wọ́n láwọn ọ̀ràn ń sẹ́ bí wọ́n bá rán mi sẹ́ ìlú mi sẹ́wọ̀ ni wọ́n wà rán láti bo síbo. Innamal mu'minina ikhwa lẹ́ẹ̀mọ̀ wí níjọ́ tẹ́ bá fa wàhálà tí wàhálà bá dé àmọ́ níjọ́ ara bá tù yín tán gbogbo wa lẹ́ẹ̀mọ̀ fi náírà ní dìkìrì kí ló dé wọ́n iṣu ẹran mẹ́ran kíkan kankan pa eléyìí tí ń lérí ní Suleja mo fi ọba tẹ́mi mi bẹ̀ lọ́wọ́ ẹ̀bùra ọlọ́run tí ìpè kárí kámú ni o wàláhì ibi ìtànà lọ́hùn náà lọ́bẹ̀ òun náà lọ́bẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń bà wá ló kọjẹ́ nílẹ̀ Yorùbá kì í ṣèmi nìkan fídíò bàbá Mudiru ń bẹ́ẹ̀ bàbá Mudiru Markaz Hafidhahullah ó wà ń bẹ̀
gbogbo àwọn àfa ńláńlá yẹn láti bẹ́ẹ̀ páìlì ìjọba ṣe páìlì tìjọ síjọ tí wọn náà ràn wá lọ́wọ́ torí wọn lọ ràn á lọ́wọ́ tó jẹ́ kára àwọn fídíò yẹn kó jọ tiẹ̀ náà á páìlì ẹ̀jọ bẹ́ẹ̀ bá ti fún wa lálàáfíà wà láyà wa ní ó fún yín lálàáfíà ẹ jẹ́ àjọ gbáyé rọrùn ni ẹ mọ̀ sọ Yorùbá dọ̀tá ara wọn ọmọ akéwùgbẹ̀rù wító mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. kò sẹ́ni tó mọ̀la